mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ò yí padà o, Àmọ̀tẹ́kùn Oòduà ni mò ń jẹ́, ọmọ yín tòótọ́ nílùú Ògbómọ̀ṣọ́ Ògbómọjúgun. Mo fẹ́ sáré mú àwọn ẹ̀rí kan wá fún yín nípa àwọn ọdún tó máa ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Mo fẹ́ kẹ́ ẹ mọ ibi tí Ọ̀yọ́ jẹ́ original dé. Mo fẹ́ kẹ́ ẹ mọ ibi tí Ọ̀yọ́ empire ibi tó dé. Báwọn èèbó ṣe recognize wa nítorí pé òótọ́ òun là máa ń sọ. Àti kẹ́ ẹ wá wo ìgbàlódé àwọn nǹkan tí ò fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n ń lò nílé Ifẹ̀. Gbogbo ayé ẹ wá bá mi gbọ́ àwọn ọ̀rọ̀ yìí. Ọdún Ṣàngó tá a máa ń ṣe ní Ọ̀yọ́ táwa ti ṣe kọjá, àwọn UNESCO àwọn ni wọ́n mójútó àṣà lágbàáyé. Ohun tí àwọn UNESCO sọ pé àwọn tẹ́wọ́ gbà tàbí tí wọ́n tẹ́wọ́ gbà pé ọjọ́ òótọ́ tó jẹ́ pé àwọn èèyàn lè máa wálé lórí tí ó jẹ́ bóyá bíi nǹkan tí ó jẹ́ bíi nǹkan tí wọ́n tẹ́wọ́ gbà kí ni yìí o àgbàwọlé òótọ́ ni a ti ṣe ìwádìí òótọ́ ni. Àwọn tó máa ń gbarú nǹkan báyìí gbọ́ ní gbogbo àgbáyé tí wọ́n sì máa ń sponsor rẹ̀ àwọn UNESCO ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ní gbogbo àgbáyé pátápátá. Ní 1962 tí bàbá Dúró Ládipọ̀ tí wọ́n lọ pírẹsẹ́ǹtì ọdún ọba Kòso nílùú Èbó, àràsán lọ́jọ́ yẹn. Ẹ̀ríkẹ́ bàbá wa láàfin Ọ̀yọ́ wọ́n ní nígbà tí bàbá wa Wọlé Ṣóyínká wá sọ́dọ̀ àwọn pé àrà àwọn kan tó ṣe fojú rí ni. Nígbà tí wọ́n sì fẹ́ sọdún Ṣàngó tí wọ́n fẹ́ sọdún Ṣàngó lọ́yọ̀ọ́, UNESCO ló máa ń sponsor rẹ̀. Òun ní òòṣà táwọn UNESCO àwọn tó jẹ́ àwọn tí wọ́n máa ń gbé àṣà lárugẹ ní gbogbo àgbáyé tí wọ́n recognize pé òótọ́ lélẹ́yìí kìí ṣe rọ́. Àwọn ọdún ọlọ́jọ́ ọlọ́ lẹ́yìn ìgbà táwọn UNESCO ti tẹ́wọ́ gba tiwa, àwọn Ifẹ̀ náà láwọn ní ọdún ààrẹ wọ́n ní 70 kìlò ní kẹ́nẹ́gà kìlò ní àwọn UNESCO tẹ́wọ́ gbà torí pé kíni, nítorí pé fẹ́ẹ̀kì ni bó ṣe jọ lójú àwọn ìbónú torí ìwádìí wọn ní ò jẹ́ kí wọ́n tẹ́wọ́ gbà. Ẹ bá wa bí wọ́n léèrè pé bí wọ́n ṣe tẹ́wọ́ gba ọdún Ṣàngó tí wọ́n ń ṣe lọ́yọ̀ọ́, ẹ pé UNESCO kí wọ́n wá tẹ́wọ́ gba ọdún ẹyẹ ẹyà tó bá yẹ l'Àmọ̀tẹ́kùn Oòduà dé. Ẹ wá wo kéré wọ́n gbà pé gbogbo bí bàbá ṣe máa ń rìn, ẹ má bínú o ní tó bá ṣẹlẹ̀ làwa ń sọ̀rọ̀ pa rẹ̀, pé bí bàbá ṣe máa ń rìn tí wọ́n máa gbẹ́sẹ̀ nígbà gbádé ń wúwo, àwọn èèyàn gbà pé kàrámà lásán ni. Ṣé ẹ understand? Wọ́n gbà pé kàrámà lásán ni, bẹ́ẹ̀ ni kankan ò pé adé kankan ò wúwo. Ṣé ẹ understand? Because àwọn UNESCO wọ́n lọ yẹ̀ wò ṣé bẹ́ẹ̀ ló ṣe rí, ṣé lóòótọ́ ni, ṣé kàrámà wọ́n fi ṣe ni àbí kéde sí kàrámà ní ọdún ọlọ́jọ́. Lọ́wọ́ gbogbo ẹ̀yẹ èèyàn ẹ sọ pé wọ́n bá pe UNESCO àbí kí ni ti UNESCO tí ò fi wá ṣagbátẹrù ọdún yẹn tó fi jẹ́ pé ọdún ìta ń ṣe lọ́yọ̀ ọdún Ṣàngó ó ní UNESCO ṣagbátẹrù rẹ̀. Ẹ wò ó sẹ́rí gbogbo ká máa fi nǹkan ká máa fi bọ́ra wa lójú ká máa tara wa kò ní ká máa tara wa kò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá mọ́ o. Níta ẹ̀ bá ti lẹ́rìí fún tí ò sí òótọ́ ọ̀rọ̀ mbẹ́ ànígbà. Ní bíi 900 years ago ènìyàn èèbò Portugal kan ti kọ ìtàn nípa Ṣàngó. Ọmọ ẹ̀ tó kọ Ìlọrin Johnny Sofa tó kọ ìtàn yẹn, ọmọ Ìlọrin, pé yọ̀nà lẹ́nu lóòótọ́ pé tí bá ń sọ̀rọ̀ ìfín máa ń jáde lẹ́nu rẹ̀. Wọ́n dẹ̀ kó tiẹ̀ pé bó ṣe rí nìyẹn bíi 900 years ago ló ti ṣẹlẹ̀. Ẹ̀rí ẹ̀ ń bẹ, àwọn èèyàn ti ń lẹ́rìí ẹ̀, wọ́n ti ń lẹ́rìí ẹ̀ tí ẹ bá jẹ́ pé recently tó wá di pé adé àrè ó wúwo kéde gàgàgà
àwọn yẹn kà sí pé kàrámọ́ ni o lọ́wọ́ ẹ̀yẹ ọmọ fẹ̀ àtẹ̀yẹlẹ́ ẹ̀ wọ́n ń bú wa ẹ jáde wá dé bọ́ọ̀kì tá a sọ yìí. àbí etí bàbá sáàdé ṣe báwọn kan ló gbélé bàbá lórí àmọ́ pé nìkan ni wọ́n gbélé wọn lórí ni irọ́ dé. wọ́n máa ń túlẹ̀ kí ara rẹ̀ náà ẹ wo ẹ má mú òfegè wá fún wa Ọ̀yọ́ làwa bó ìṣèrí làṣẹ sọ ẹni bá ní tí mo sọ òní bẹ́ẹ̀ jáde kọ́ wá ní bọ́ǹkì ẹ̀. ẹ bá mi share program mi ẹ follow YouTube channel mi òní bàjẹ́ ẹlẹ́yìn bó lè dàrú ẹ má máa fi irọ́ ẹ má máa parọ́ fún àwọn ọmọ Yorùbá ni ẹ yé gbé irọ́ wá fún wa nílẹ̀ Yorùbá ẹ ṣe ó dìgbà kan náà ẹ follow ẹ share program ẹ̀yin ọmọ Yorùbá ẹ share program mi ní ìsìn ó ti wà lórí ètò wa àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sponsor ètò wa wọ́n ní anybody àwọn mẹ́wàá tó bá share program wa jù tó bá wà lára àwọn top fans wa tá a rí báwọn ni wọ́n ń share program wa jù lóṣooṣù ó ti níye tí wọ́n ní ká máa fún wa